mo ṣèbà fọ́lọ́run o, mo ṣèbà fọ́lọ́run, mo ṣèbà fọ́lọ́run o, mo ṣèbà fọ́lọ́run, òkun lọ́lá àmọ́ o, mo ṣèbà fọ́lọ́run. Tó ǹjẹ́ egúngún mi fẹ́ jó móríbà dàgbòrò, àmọ́ o ẹkú mi fẹ́ jó móríbà gbogbo àwọn ọ̀jẹ̀. Ìbà lọ́wọ́ Olódùmarè ọba tí ń fún mi ṣe, ìbà lónìí orí mi àfìrí kábíyèsí Olódùmarè, ìbà lọ́wọ́ rẹ ọba pẹ́rẹ́ bí ewé bọ́, ọba kìsì bí ó di ẹ̀yìn bọ́ọ̀lẹ̀, ọba tí ò ní sátidé ni mò ń wé òun, ọba tí ò ní ọjọ́ ọ̀sinmi, kì í gbọ́lidé bàbá mi, kì í gbàfẹ̀yìntì. Ìbà lọ́wọ́ Olódùmarè. Tó ìbà lọ́wọ́ kábíyèsí Olódùmarè, ọlọ́run àrí ìró àlá, ọlọ́run ọba tí ń bẹ ká tó máa bẹ, ọ̀wàwà tí ó tún máa wà nígbà tẹ́nìkan kan ò bá sí láyé mọ́. Tó ẹ kulé o làkàrà alẹ́ rìn wá là ń ṣèrònà, Òkunlọ́lá ọ̀mọ̀wọ́ ọmọ orí là ń pàtẹ aṣọ ọrùn là ń pàtẹ ẹ̀lẹ̀kẹ̀, ìbèdí ni wọ́n pàtẹ ọmọ nílé bàbá mi tó bí mi lọ́mọ. Mo tó ti balẹ̀ lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ fún tọ̀sẹ̀ yìí láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV. Ibẹ̀ náà ni ẹ tó ti ń wò wá o. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, iná ò ní tówó yín o. Owó tẹ́ ná tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wò wá ní gbogbo ìgbà, lágbára lọ́wọ́ Olódùmarè, àbùdí ń tómi àbùdí ń todò. Àìrípa ọgbẹ́ àná lára omi o, ẹ̀ ní ṣaláìní láṣẹ Olódùmarè. Òwe Yorùbá wo la fẹ́ gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí? Òwe Yorùbá náà ló sọ báyìí pé èṣin tó bá fẹ́ mùjẹ yó àfi kó bọ́lọ́dẹ ṣọ̀rẹ́, Eṣinṣin tó bá fẹ́ mu ẹ̀jẹ̀ yó ó di dandan kó bọ́lọ́dẹ rìn. Yorùbá sì tún lè pé èṣin tó bá bọ́dẹ rìn yóò mùjẹ yó. Ọ̀kan bó ti wù wá òun la lè gbé òwe náà gbà, ṣùgbọ́n kí ni tí Yorùbá gbà lérò? Àwa náà mọ̀ wípé àwọn ọdẹ nígbà tí wọ́n bá pa ẹran tí wọ́n gbé jù sínú àpáàdì wọn tí ń rin fẹ́jẹ̀, Eṣinṣin yóò máa fọwọ́ bà, yóò máa fọwọ́ bà. Ṣé Yorùbá ní Eṣinṣin ọmọ nílé tí bí fọwọ́ ọlá kò ní mọ́ra? Irú eṣin tí ń tẹ̀ láwọn ọdẹ dandan ni kó mu ẹ̀jẹ̀ kó mu yó, kò lè ṣaláì rẹ́jẹ̀ mu torí kó ti yan ọlọ́dẹ lọ́rẹ̀ẹ́. Ni Yorùbá ṣe máa ń pòwe wípé Eṣinṣin tó bá fẹ́ mùjẹ yó yóò yan ọlọ́dẹ lọ́rẹ̀ẹ́ ni. Wọ́n sì tún lè pé eṣin tí ń bọ́dẹ rìn yóò mùjẹ yó. Kí wá ní Yorùbá gbà lérò tí wọ́n bá fẹ́ parú òwe yìí fún èèyàn? Ìyẹn ni pé ẹni tó mọ̀nà ló yẹ káwa náà ò tẹ̀lé. Ó yẹ ká wá àwọn èèyàn wo la bá rìn, wo la fi ṣe kòríkòsùn, wo làwa náà fi ń ṣèmúlẹ̀ wa. Ṣẹ́ni tá à ń rọ́gbọ́n kọ́ lára rẹ̀ ni àbẹ́ni tí ń bù wá kù? Ṣẹ́ni tá à ń rí àwòkọ́ṣe rere lára rẹ̀ tá a lè máa wòkọ́ṣe gẹ́gẹ́ bí èèyàn, gẹ́gẹ́ bí aṣíwájú, gẹ́gẹ́ bí adarí láwùjọ, ṣé là ń tẹ̀lé? Àbáwọn tó jẹ́ pé wọn ò fàwọ́ aago wa sẹ́yìn, àbáwọn tó jẹ́ pé wọn ò léso oore kan tí wọ́n lè so fún wa, ṣáwọn làwọn ń bá rìn? Ẹ jẹ́ á máa rántí, èṣin tó bá fẹ́ mùjẹ yó dandan ni kó bọ́lọ́dẹ ṣọ̀rẹ́, dandan ni kó mọ́lọ́dẹ lọ́rẹ̀ẹ́. Ẹni tí wọn náà yàn lọ́rẹ̀ẹ́ wọn, ṣáwọn tí ó pa ọ́ lára ni àbáwọn tí ó ṣègbè lẹ́yìn rẹ̀, àbáwọn tí ó bùkún ọ? Ṣé ẹni tí ó bùkún ọ ni àbẹ́ni tí ó bù ọ́ kù? Ó yẹ ká lè ronú nínú ìrìn àjò ọdún tuntun 2023 tá a wà yìí wípé ta làwa náà fi ṣọ̀rẹ́, ta là ń bá ṣe kòríkòsùn, ta la fi ṣe múlẹ́wà, sáwọn tá a rèrè lára wọn ni àbáwọn tó yẹ pé wọn ò kó bá rìn àjò wa. Tó bá ti jẹ́ni tí ó kó bá rìn àjò rẹ ni ọjẹ́ jáwọ́ ńbẹ̀ kó tó pẹ́ jù. Máa rántí pé Eṣinṣin tó bá bọ́dẹ rìn yóò mùjẹ yó. Eṣin tí ó bá sì mùjẹ yó dandan ni kó fọlọ́dẹ kó fi ṣọ̀rẹ́, kó mu ọlọ́dẹ lọ́rẹ̀ẹ́. Ìwọ náà kíyèsára o lọ́dọ̀ àwọn tó ń bá rìn, sáwọn tí ó là ọ́ ni àbáwọn tí ó jà òkulẹ̀, sáwọn tí ó pọ́n ọ lé ni àbáwọn tí ó bù ọ́ kù, sáwọn tó rore lára wọn ni àbáwọn tí ó tún dágbèsè bò lọ́rùn. Ṣé Yorùbá máa ń sọ̀rọ̀ wọ́n ní ká bó lówó gbélé kó má fún ni lówó, ó sàn ju ká bó tòṣì gbélé kó tó kó ni ládìí ẹ̀ta lọ. Yẹra wò kíyèsára àwọn tó ń bá rìn lọ́dún yìí, sáwọn tí ó pè ọ ni àbáwọn tí ó bù ọ́ kù. Tó ibi Òkunlọ́lá ọ̀mọ̀wọ́ gbèsè rí wálé lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ fún tọ̀sẹ̀ yìí. Láṣẹ Olódùmarè níjọ́ mẹ́jọ èmi náà ní tòwá o, ẹ̀yin náà ní mọ̀ abá. Ìpàdé mi àti yín lọ́jọ́ mẹ́jọ ó di wọ̀ bí ọjọ́rọ̀, ó dìgbà.